ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ajé ìyẹn special adviser on economy to the president Bọ́lá Ahmed Tinubu ìyẹn olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ ajé fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ tí ọkùnrin náà torúkọ ẹ̀ ń jẹ́ Tọ́pẹ́ Fáṣùà ọ̀rọ̀ tó sọ ó mà ti dá awuyewuye lálẹ̀ bẹ́ẹ̀ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ pé ọ̀rọ̀ ọ̀hún kò dùn mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú kódà àwọn lọ́rọ̀ náà ó bí Tinubu nínú púpọ̀ tó sì jẹ́ pé nígbà tí wọ́n ní Tọ́pẹ́ Fáṣùà tóun náà mọ̀ pé ọ̀rọ̀ yìí bí ẹni pé èèyàn fẹ́ fẹnu kọ ni ìlò jẹ́ kóun náà kó lọ padà tún ọ̀rọ̀ ọ̀hún sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ yìí ẹ̀rọ ti rí pé lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbàjọba inú yan ọ̀gbẹ́ni Tọ́pẹ́ Fáṣùà tó jẹ́ onímọ̀ nípa ọrọ̀ ajé dáadáa yóò yàn án gẹ́gẹ́ bí olùdámọ̀ràn lórí ọrọ̀ ajé fún un tó sì jẹ́ pé ọkùnrin náà ó ń ṣiṣẹ́ takuntakun nínú ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pàápàá lórí ọrọ̀ ajé bẹ́ẹ̀ náà ló sì tún máa ń kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára ní gbogbo ìgbà láti gbèjà ìjọba Tinubu àti láti sọ àwọn nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ń ṣe láti tán ìṣẹ́ àti òṣì gbogbo ọmọ Nàìjíríà ní ilé lóko. ṣáò ní ọ̀sẹ̀ tí ó lọ lọ́hùn-ún ní Tọ́pẹ́ Fáṣùà ìyẹn kópa níbi ètò kan èyí tó jẹ́ pé fídíò ètò náà tí fọ́nrán rẹ̀ lu sórí ẹ̀rọ ayélujára ló máa di ariwo tó bí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà nínú níbẹ̀ ní obìnrin kan ló máa ti fi ẹ̀hónú hàn lórí bí ìnira bó ṣe gba orílẹ̀-èdè Nàìjíríà tí ebi ọ̀wọ́n gógó tó gba gbogbo Nàìjíríà tí nǹkan wọn gógó tí obìnrin náà sì jẹ́ kó di mọ̀ wípé níbi tí nǹkan wá bàjẹ́ dé báyìí ó ní kò sí owó tẹ́ lè mú lọ sí ọjà tàbí mú lọ síbi kan báyìí tí owó náà tó ní ìwúlò mọ́ níbẹ̀ bá ti ná owó díẹ̀ náà báyìí gbogbo ẹ̀kẹ́ tó ṣẹ́jú kẹ̀ tó lajú gbogbo ẹ̀ yóò ti fìdí já wálẹ̀ tí ẹ̀sìn ní máa bí ẹ̀sìn náwó obìnrin náà wá gbé ẹnu àtẹ́lu ìjọba Tinubu pé òun ló bá ayé Nàìjíríà jẹ́ débi tó dé yìí o nítorí pé nǹkan ò rí báyìí tẹ́lẹ̀ tó wá di pé owó ò níyì mọ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti yọ owó kékeré kan nínú owó ńlá níṣẹ̀lẹ̀ mọ́ bẹ́ẹ̀ tí ẹ̀sìn náà tán nígbà tí Tọ́pẹ́ Fáṣùà yóò fèsì olóbìnrin náà ó ní kò sòótọ́ ọ̀rọ̀ oníbọ̀rọ̀ Nàìjíríà ṣeré kọ́ ló ń sọ ọ́ nítorí pé òun náà kúkú gbé Nàìjíríà òun ò gbé lókè òkun ó ní ìnákùná àti àìmọ̀wá ara ẹni ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ń kó wọn sí ibi àti ìnira tí wọ́n ń pariwo kiri onígbèyàn bá ti mọ àwọn ara ẹ̀ ó ní Nàìjíríà ò máa lé tó bọ́n ṣe ń wì ó ní kódà bí èèyàn bá mú ẹgbẹ̀rún mẹ́wàá náírà lọ sọ́jà tó ń ná dáadáa yóò sì bọ́ ìdílé kan fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nítorí pé òun fúnra òun bóun ṣe jẹ́ olùdámọ̀ràn ààrẹ òun máa ń lọ sínú ọjà láti lọ rajà fúnra òun ọ̀rọ̀ yìí ló máa di ariwo tọ́pọ̀ èèyàn ṣépè burúkú fún Tọ́pẹ́ Fáṣùà pé ẹgbẹ̀rún mẹ́wàá ti á jẹ́ báwo lẹgbẹ̀rún mẹ́wàá yóò ṣe bọ́ odidi ìdílé kan fún ọ̀pọ̀ ọjọ́ wọn ní ṣírò àwọn tó ń fún Tinubu nímọ̀ràn rèé wípé àjẹ́ wípé àwọn tó ń ṣì Tinubu lọ́nà